gbogbo ẹ̀gbin kọ́ ni ènìyàn máa ń gbọ̀n dànù. Èmi kàn fẹ́ fún Alhaji Saheed Osupa ní ìmọ̀ràn ni, torí pé nínú olólùfẹ́ wọn la wà. Mo fẹ́ràn Saheed Osupa gan látara orin ọgbọ́n, orin làákàyè tí wọ́n máa ń kọ. Àtàná ni mo ti ń gbọ́ awuyewuye tí mo dẹ̀ ti lórí social media pé wọ́n arrest Portable, but mo ń gbọ́ àyè sọ̀rọ̀ pọ́n ní Alhaji Saheed Osupa ló arrest ẹ̀. Mo ní rárá, kò lè jẹ́ bẹ́ẹ̀. Mo jiyàn pé kò lè jẹ́ bẹ́ẹ̀. Mo torí pé mi ti rí òkodoro ọ̀rọ̀ gbà mú lánàá yẹn. Àwọn èèyàn ń sọ, mo tún rí ní online, mo ní rárá kò lè jẹ́ bẹ́ẹ̀. Not until today tí ẹjọ́ dé court tí mo padà gbọ́ lẹ́nu àwọn lọ́ọ̀yà pé lóòótọ́ Alhaji Saheed Osupa ní arrest Portable. Alhaji n téèyàn bá ti jù lọ ó ti jù lọ. Èmi o personally pẹ̀lú bọ́lọ̀ ń ṣe sí Alhaji Saheed Osupa, irú Portable kò ní kọ́lọ́ yẹn arrest. Portable of all people, Portable Alhaji arrest for what purpose, for what reason? Ó bú yín lóòótọ́, ṣùgbọ́n Alhaji ayé ń fẹ́ bí Portable ṣe ń bú yín tó ẹ̀ sọ̀rọ̀. Ẹ wá dúró àwọn èèyàn tí ń bá yín dá Portable lóhùn. Ẹ rí adúrú àwọn èèyàn tí ń dá Portable lónìí. Alhaji Saheed Osupa ẹ sọ̀rọ̀ náà. Àwọn olólùfẹ́ yín ti dá Portable lóhùn. Ẹni tí ó gbèsè pé ti gbèsè pé, ẹni tí ó reply rẹ̀ ti gba reply, ó ti reply on behalf of ẹ̀yin pẹ̀lú ìfẹ́ táwọn èèyàn ní sí. Because ṣé táwọn kankan bá ń ṣẹlẹ̀ síyàn nígbà míì, ẹ̀fọn nígbà míì, ẹ̀fọn lè rí erin fín. Ẹ̀fọn tí ẹ̀fọn bá rí erin fín, tí erin bá wò pé bí ẹ̀fọn yẹn ṣe kéré tó lòun ó ṣe pa, ó lè fa àkóbá fi erin o. Wàláì, ó lè fa àkóbá fi erin. Ó lè fa àkóbá fi erin. Torí pé èèyàn ó wò pé ṣé èmi ni eléyìí. So ló fi já sí pé tọ́lọ́run bá ti tòyàn dáhùn àyè kan, tọ́lọ́run bá ti gbé yàn ga dáhùn àyè kan, àwọn ẹgbẹ́ kan bẹ tó bá ti talu yàn báyìí, èyí ó sì bí ẹni pé èyí ò rí ni, èyí ò tí ẹ̀ ní ríro dé pé èyí ó wo sáìdì bẹ̀, èyí ò ní ríro, èyí ò ní wo sáìdì bẹ̀, because tó bá ti wo sáìdì bẹ̀ ó ṣe é sí kọ́ máa ríro. Gíga tiẹ̀ lọ gbọ́dọ̀ máa wò, má wo ẹ̀gbẹ́ mọ́. Gíga tiẹ̀, àwọn èèyàn ti bá yín dá lóhùn, wọ́n ti dá Portable lóhùn. Wàláì, mi expect kí Alhaji ò tiẹ̀ react lórí ọ̀rọ̀ Portable, torí pé báyọ̀ ti react lórí ọ̀rọ̀ Portable yẹn, inú mi dùn débi pé báyọ̀ tiẹ̀ sọ̀rọ̀ tí wọ́n wí kankan, tí wọ́n gbégbèsè kankan, inú mi dùn débi pé this is what they call maturity. This is what they call maturity. Bálàjì ò ṣe sọ̀rọ̀ yẹn, ọmọ fún wọn ní àpọ́nlé àti iyì o. Ó fún wọn ní àpọ́nlé àti iyì. Bí mo tún ṣe wá ń gbọ́ pé wọ́n ní wọ́n arrest Portable, wọ́n àmọ́ ní kò lè jálàjì, kò lè jálàjì. Ọlọ́run fún Alhaji Saheed Osupa ní wisdom tayọ ta ni Portable. Portable ó ní psycho. Portable ogun ayé ń jà Portable. Ogun ayé ń jà Portable. Làlàjì wà ń lọ arrest. Kọ̀wọ́ tẹ̀. Alhaji ti gade bí téèyàn máa gade nínú ayé. Irú Portable yẹn kọ́ lọ yẹ ẹ dákun gbogbo ọ̀rọ̀ tí Portable yẹn sọ tó sọ sí wọn. Impact wo ló ń lọ Alhaji? Ẹni téèyàn máa arrest nínú ayé yàn. Òun lẹ́ni téèyàn mọ̀ pé ìgbésẹ̀ tó bá gbé ó máa affect life yàn. Yóò affect jíjẹ mímu yàn. Yóò fún yàn ní fàṣẹyìn. Ọgọ́rùn-ún Portable kọ́ ni ó sọ̀rọ̀ sí Alhaji Osupa, Alhaji Saheed Osupa tó máa fà wọ́n wálẹ̀. Àfi kó jẹ́ Olúfimọ́ fans tó support orúkọ Saheed tó bá jẹ́ pé Olúfimọ́ fans lọ́wọ́ arrest Portable. Ẹ sọ fún àwọn lọ́ọ̀yà yín kí wọ́n má dàkọ Alhaji Saheed Osupa sínú kéèsì yẹn mọ́. Ó máa ta ẹrẹ̀ bá Alhaji. Wàláhì, olólùfẹ́ mi ni Alhaji. Wàláhì, àwọn sì ní jábọ̀ láíláí, hàn ní wálé láíláí. Mo fẹ́ràn wọn gan. Èmi ń sọ ọ̀rọ̀ yìí out of love tí mo ní fún Alhaji, torí pé wọ́n tóbi ju ìgbésẹ̀ tí wọ́n gbé yẹn lọ. Wọ́n lè bọ́yàn àmọ́ Alhaji Saheed Osupa tóbi ju ìgbésẹ̀ pé wọ́n arrest Portable. Who is Portable to Alhaji Saheed Osupa? Alhaji I'm laughing in Chinese. Ta ni Portable? Ẹ dákun, Portable
even kò jẹ́ pé Wizkid ṣe pé Wizkid ní dignity ju Portable lọ Bado ní dignity ju Portable lọ kò jẹ́ pé irú àwọn yẹn gan ni wọ́n rí Alhaji fín mi expect kan react kan máa bá life wọn lọ Olúwa ti gbé wọn ga Olúwa ti ṣoore fún wọn wọn sì ní ẹni tí ó máa wọwọ́ kó tó jẹun wọn sì ní ẹni tí ó máa pariwo pé ẹgbẹ́ iṣẹ́ fún mi ká tó jẹ mọ́ ibi Ọlọ́run ṣoore fún wọn délé nìyẹn àwọn orin kan bẹ tó jẹ́ pé tóore yẹn bá ti dá wọn stage kan ẹ máa pòore lè ti dalẹ̀ ẹ máa pòore lè ti dalẹ̀ tó bá lọ jásí pé torí pé àwọn lọ́ọ̀yà nígbà tí mo wo fídíò lè àwọn lọ́ọ̀yà ní Alhaji Saheed Osupa ni wọ́n arrest sí ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu àwọn lọ́ọ̀yà yẹn òun lọ́jẹ́ kémi ló fún mi ní gọ́ọ̀tì àti wá síta pé Alhaji yẹn ti tóbi ju tó bá yẹ pé lóòótọ́ yẹn lè arrest Portable wàláhì ó dùn mí ta ni Portable ò lè sọ̀rọ̀ sírú èmi gan kí n sọ fún mi fẹ́ arrest ẹ̀ màmá o sọ Portable ogun ayé ń jà Portable ṣé bó ṣe kéèyàn rí ni Portable rí yẹn ẹ dákun celebrity ẹ wo bí ṣe ń ṣe náà o celebrity ẹ rí bí Portable ṣe ń ṣe ni ẹ ti mọ̀ pé nǹkan kan jẹun nǹkan kan ń ṣe ọmọ yẹn náà o nǹkan ń ṣe Portable ẹ mọ̀ ni nǹkan ń ṣe Portable wà sọ̀rọ̀ ṣé irú Portable ló yẹ kó sọ̀rọ̀ kéèyàn rí ọ̀rọ̀ ẹrù ẹ tó lè ṣe yes láàárọ̀ kó di ìrọ̀lẹ́ kó máa ṣe no. Portable ní psycho ó lárùn ọpọlọ nǹkan ṣe Portable ní ọpọlọ brain therapy wọn ló ní di brain therapy bálájì ṣe dákẹ́ láti ẹjọ́ ìtàn sọ̀rọ̀ yẹn ó dájú mo mọ̀ láìkí ẹ o inú mi mọ̀ dùn o ṣùgbọ́n nígbà tí mo wá padà gbọ́ pé Alhaji Saheed Osupa wọ́n arrest Portable ó rí dínkù Alhaji o tá a bá máa sọ fact ó rí dínkù Alhaji kí ni Portable sọ kí ni ọ̀rọ̀ oníbẹ̀ lẹ́nu Portable tó máa fún Alhaji ní setback ọ̀rọ̀ oníbẹ̀ lẹ́nu Portable tó lè fún Alhaji Saheed Osupa ní setback ó jìnnà jẹ́ nítorí Alhaji Osupa máa fẹ́ arrest lọ tó bá jẹ́ pé àwọn fans ni wọ́n gbé gbèsè tí wọ́n arrest Portable ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn fans náà arrest Portable kí wọ́n má dárúkọ Alhaji Saheed Osupa sínú arrested rẹ̀ mọ́ Portable bò ẹ dákun sí àwọn ní ìsẹ̀ yìí tó bá jẹ́ pé Alhaji lọ́wọ́ arrest Portable Alhaji ó wà dúró ní kóòtù Portable ní odò ó wà ní kan méjì jọ máa rojọ́ sọ pọ́n wọn lé kò pọ́n wọn lé náà àbí tó ẹ bá ṣe arrest èèyàn ẹ ti sọ di sàwáwù yẹn nìyẹn tó ẹ bá ti arrest èèyàn àwọn arrest mi ń bẹ tó yẹ pé do Alhaji wọ́n lè wò pé báyà wọ́n fẹ́ kọ́ ọmọ yẹn lẹ́kọ̀ọ́ bá Alhaji ò ní ìdí ẹ̀ Alhaji Saheed Osupa ò ní ìdí ẹ̀ pé mo fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ kò náà ní ìdí ẹ̀ ibi tí Portable ti sẹ̀sìn fúnra ẹ̀ ní ọ̀padà rẹ̀ fẹsẹ̀ ara ẹ̀ ní lọ́bẹ̀ àwọn tí ọ̀padà kọ́ lẹ́kọ̀ọ́ fúnra ẹ̀ ní ọ̀padà kò ní irú orin tọ́lọ́ ń ṣe fún Alhaji àti ibi tọ́lọ́ ń tò wọ́n sí Alhaji ọmọ bí táwọn ọmọ bá ṣe tóbi tó ni o tó bá yẹ pé náà rẹ̀ ṣe Portable wà lẹ́yìn ọmọ bá ṣe tóbi tó ẹ bá ti fi sílẹ̀ ẹ bá ti jẹ́ kó mọ ẹ bá ti jẹ́ kí Portable kódà ẹ̀ ní ṣe bí ẹni gbogbo ohun tí ìbá máa wí pátá ẹ̀ ní ṣe bí ẹni pé rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe látẹ̀yìnwá tẹ́ẹ̀ ṣe bí ẹni pé gbọ́ ẹ̀ ṣe bí ẹni pé rí nǹkan kan ìyẹn lẹ̀ bá ti maintain ẹ bá má sọ nǹkan kan lórí ọ̀rọ̀ Portable ẹ bá má wòran yóò padà wá fẹnu gbólẹ̀ ó ń padà bọ̀ táwọn fáǹsì bá fẹ́ gbégbèsè wọ́n lè máa gbé lọ́dọ̀ ara wọn. so wọ́n lé àwọn ọ̀gá ọlọ́pàá wọ́n bi Alhaji pé káwọn fi Portable sílẹ̀ kankan so bọ́ lọ sí Suleiman Fatai you want to join the so bí Portable lọ kóòtù bí ẹ ṣe gbé lọ kóòtù yẹn ọ̀tọ̀ lójú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn á fi máa wo ọ̀rọ̀ yẹn kò sì sí bí èèyàn sì lè wà nínú ayé tó èèyàn lọ́rẹ̀ẹ́ èèyàn ó sì lọ́tà kò sí bí èèyàn sì lè máa ṣe tó nínú ayé kéèyàn máa fún gbogbo ayé lóúnjẹ kó máa fi gbogbo ọjọ́ bọ́ àwọn èèyàn wà lọ́tà kó sì máa fi gbogbo ọjọ́ ṣe aburú wà lọ́rẹ̀ẹ́ àwọn tí wọ́n jẹ́ ọ̀tá fún Alhaji Saheed Osupa wọ́n lè
máa gbìyànjú láti lo ọ̀rọ̀ Portable láti enter Alhaji bí ọmọ lasting ọmọ ó ní Portable sí Alhaji Saheed Osupa. Alhaji lù Alhaji bá wí wọ́n lù ayé ọ sọ̀rọ̀ sí wọn. Alhaji ò tún lù wọ́n tún fi ilẹ̀ ayé ọ sọ̀rọ̀ sí Alhaji ní Alhaji Saheed Osupa ni o. Téèyàn bá ti ń bá ọmọ tí ò tó yàn já ọmọ yẹn lù yàn ẹni tó bá ti ń bá ọmọ tí ó kéré sí ẹni tó bá ti ń bá ọmọ tó kéré sí jà ọmọ yẹn lù yàn èèyàn náà máa bú èèyàn lù ọmọ yẹn èèyàn náà máa bú pé Alhaji wọ́n fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n bá ti fi sílẹ̀ ẹ̀kọ́ tí òní yẹn kàn jẹ́ kó lọ kọ́ níbòmíì ó yẹ ká Alhaji kan fi Portable ó yẹ ká arrest ẹ̀ ibi mo lọ gángan nìyẹn o. Àwọn fans gan tí wọ́n arrest ẹ̀ wọ́n sí mistake tó bá yẹ pé lóòótọ́ àwọn fans náà arrest Portable wà lẹ́yìn fans wọ́n sí mistake. Adio Atawẹ́wẹ́ ọkọ̀ orin kan ó ní àkìtàn tí o bá gbẹ̀gbìn kò lè kún o ọ̀rẹ́ mi má sọ pé wọ́n ò gbàwọ̀ sí o ẹni tó máa là nílé ayé arọ́rọ̀ sọ àkìtàn tí o bá gbẹ̀gbìn kò lè kún wọn láì jọrin yẹn pọ̀ Súlẹ̀ Àdìó Atawẹ́wẹ́ lọ́kọ́ àkìtàn tí o bá gbẹ̀gbìn kò lè kún o ọ̀rẹ́ mi má sọ pé wọ́n ò gbàwọ̀ sí o torí ẹni tó máa là nílé ayé arọ́rọ̀ sọ bí Súlẹ̀ Àdìó ṣe kọrin yẹn ni torí àwọn orin tó bá jẹ́ orin ọgbọ́n mo máa ń gbọ́ máa listen máa wo ikima tí ń bẹ nínú orin yẹn máa wò mo like orin yẹn gan gẹ́gẹ́ bí mo ti like orin Alhaji Saheed Osupa táwọn náà máa ń kọrin ọgbọ́n orin òye ó ní pé ọsàn tó pọ́n ni Alhaji Saheed Osupa kódà yàtọ̀ sí Portable ẹlòmíì ò tún sọ̀rọ̀ sí wọn bẹ́ẹ̀ ni ẹni ọsàn tó bá ti pọ́n láyé máa ń jù kó lù tẹ́ bá lè arrest eléyìí arrest Portable tẹ́lómi bá tó ń bóyin lọ́la ẹ tún arrest àbí ọsàn tó bá ti pọ́n Alhaji Saheed Osupa ọsàn nìyẹn ẹ ti pọ́n àwọn èèyàn àwọn tó jù kó lù yìí ní gbangba lẹ́rí yẹn àwọn kan bẹ ní kọ̀rọ̀ tó yẹ pé kọ̀rọ̀ ni wọ́n ti ń ju òkó wọn tọ́lọ́ndẹ̀ ń kó yín yọ ọ̀rọ̀ làwọn kan ti ń ju òkò ọ̀rọ̀ tí Portable sọ ọ̀rọ̀ tí Portable sọ òun ló bí wàhálà sí lọ́rùn yìí ọjà ilẹ̀ arrest ẹ o ọjà àwọn fans ni kò sẹ́ni tí ó mọ̀ pé Portable ọ̀gbádùn ó ní èdè kan gbé lọ sí àrò kan lọ sí brain therapy fún tani ẹ̀dá kan ta ló wà Nàìjíríà kódà outside Nàìjíríà ta ló wò ta ni ó mọ̀ pé Portable ọ̀gbádùn kò sẹ́ni tí ó mọ̀ pé Portable ọ̀gbádùn pé ẹ arrest ẹ yìí wàláhì ẹ mọ̀ Portable olójú kankan tí ń tì tẹ́lẹ̀ ẹ̀yin lọ́lọ́run fún ní ìtìjú tọ́dẹ̀ fún yín ní orúkọ gidi tẹ́ẹ̀dẹ̀ ní dignity gidi ta lọ́mọ èèyàn mélòó lọ́mọ Portable wọ́n mọ̀ lóòótọ́ ṣùgbọ́n iyì tí ń bẹ lára yín ju ti Portable lọ oore tó lọ́n ṣe ju ti Portable ìgbà Portable dé àṣẹni ká tẹ̀ ẹ̀ máa compare Portable pẹ̀lú yín àṣẹni kéèyàn máa compare Portable pẹ̀lú Alhaji Saheed Osupa so Alhaji it's a great mistake kò yẹ kẹ Portable kò lọ yẹ kẹ kọ sọ̀rọ̀ kẹ rí ọ̀rọ̀ rẹ̀ rò bẹ́ẹ̀ ni Portable kọ so ẹ bá wọn fáǹsì yín sọ̀rọ̀ wọn yẹ nídìí àtẹ̀yìn àtàwọn fáǹsì ẹ nídìí Portable ọ̀gbádùn èèyàn lè gbádùn ẹ wá sóbìnrin èèyàn ká sóbìnrin sọ̀rùn lẹ́jọ́ mẹ́ta yìí ó ń jó ó ń fa sóbìnrin jó ẹ kó nìdí brain therapy Portable ọ̀gbádùn àbẹ́rẹ́ ni gbogbo òṣèṣì ẹ̀ gan fúnra ẹ̀ níjó ní olóòní psycho olóòní bẹ́ẹ̀dì ní àrò níjó ní ìtàwọn lọ ẹ rí pé ń dáná kiri ni ọkàn forí gbá káàkiri ni sẹ́rù yẹn lẹ wá fẹ́ tèkì ọ̀rọ̀ ẹ̀ serious ẹni tó jẹ́ pé àkótọ́ bá ń bu yín lọ lọ́yẹ̀ kẹ́ ẹ máa jẹ ẹran àgbẹ̀ tí bá ń bu yín lọ torí pé ọ̀rọ̀ Portable so èmi kàn lójú tí mo fi wò Portable kéré ó kéré tí èmi bá fẹ́ jà èmi I personally tí mo bá fẹ́ jà o èmi ìbẹ́ni tí ò tó mi jà o
mi bẹ́ẹ̀ tí ò tó mi jà o ẹni tó jù mí lọ ni mo máa ń ṣetán láti bá jà mi bẹ́ẹ̀ tí ò tó mi jà torí pé tọ́ bá ti bẹ́ẹ̀ tí ò tó ọjà o ti fi rẹ̀ sí lẹ́fù rẹ̀ tọ́ bá ti bẹ́ẹ̀ tí ò tó ẹja o ti fi rẹ̀ sí lẹ́fù rẹ̀ o ti jẹ́ ká mọ̀ pé ẹni yẹn náà ní wéètì nǹkan ni that's it torí ẹni tí ò tó mi tọ́ bá kò tí gbogbo tí ì bá máa ṣe tí ì bá máa lẹ̀ ẹ̀ máa wo ni yóò ṣe sábàbí yóò sálábà pàdé àwọn tí wọ́n jọ jẹ́ set tán kọ́ lẹ́kọ̀ọ́ kì í sọ̀dọ̀ mi torí first àkọ́kọ́ tó bá ti bẹ́ẹ̀ tí ò tó ọjà yóò fi ọ́ dùn kìíní yóò fi ọ́ lórúkọ ni yóò dẹ̀ tún fi ọ́ break record yóò fi ọ́ make name tán bá fẹ́ sọ ìtàn ní ìsìn yìí lórí pé Alhaji Saheed Osupa àti Portable wọ́n ní sọ pé ẹ kọ́ lẹ́kọ̀ọ́ mọ́ tó bá dọ̀jọ́ wọ́n ní Saheed Osupa àti Portable jà nígbà tí Saheed Osupa àti Portable jà jẹ́ òní ìtàn gbé tọrọ dé kóòtù nígbà tí wọ́n ń jà ẹ̀dá kan bàbá àtọmọ àlìmọ̀ jà sọ yẹ ká sọ pé bàbá àtọmọ ń jà bàbá àtọmọ kan ní bàbá àtọmọ ń jà orídìkú bàbá. tó bá wá jẹ́ pé bẹ́ẹ̀ mi ṣe rò kọ́lẹ̀ yín rò ó famari haba iṣu ń bẹ lọ́wọ́ yín ọ̀bẹ ń bẹ lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá ti fẹ́ ṣe ó kù sí yín lọ́wọ́ ṣùgbọ́n ojú tí gbogbo àwa tá a wà níta tá a wà nígboro ojú tá a fi ń wo ọ̀rọ̀ everybody fi ń wo ọ̀rọ̀ yẹn ò ní pé kò tiẹ̀ yẹ kí Alhaji ó ṣe bí ẹni pé àwọn gbọ́ pé Portable ó ṣe nǹkan kan ká máa bá life wọn lọ ó prevent ó jẹ́ kí yí Alhaji gbogbo ìgbà tàlàjì ọ̀dà Portable lóhùn tán sọ wọn kan lórí ọ̀rọ̀ ẹ̀ wàláhì ó jẹ́ káwọn èèyàn ó tún gbé iyì fún wọn dáadáa sí. gbogbo ìgbà tí wọn ní ìsinyìí yìí tó ń sọ pé Saheed Osupa arrest Portable ẹ lọ sọ gbogbo orí online àwọn lọ́ọ̀yà àwọn náà dẹ̀ sọ ní kóòtù lẹ́ni pé kódà Alhaji gan wá sí kóòtù wọn ọlọ́pàá bẹ́ẹ̀ CP bẹ́ẹ̀ wọ́n Alhaji ní rárá àfi kó dé kóòtù ọ̀rọ̀ yìí ó dé kóòtù so ọ̀rọ̀ ti dé kóòtù so ṣùgbọ́n àwọn ènìyàn bá ti jù lọ èèyàn ti jù lọ gbogbo àbàwọ́n tó bá ta síyàn lára kọ́ léèyàn máa ń gbọ̀n àwọn àbàwọ́n kan bẹ̀rẹ̀ bí téèyàn bá ní kéèyàn ó gbọ̀n so ó lè fẹ́ fàyàn wá ó lè fẹ́ ó lè wà ridiculous so ẹ wo Alhaji Alisi nísìn as a case study Alhaji Alisi Ọlọ́run jẹ́ kẹ́mi Alhaji ogun o Alhaji Alisi Anjorin ẹ̀mí yín ogun Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín ògo yín ó tún búyọ jù báyìí lọ pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ń tọ́lọ́run ṣe fún yín lórí yóò máa pọ̀ sí ni oore yín ò ní pẹ̀ dé láéláé ẹ wo Alhaji Alisi arábìnrin kan tó bú Alhaji Alisi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí arábìnrin yẹn ti ń bú Alhaji Alisi nísìnyí ó ti lé ní 2 years o ó ti lé ní 2 years tí arábìnrin yẹn ti ń bú Alhaji Alisi Alhaji Alisi kundus for you once again Alhaji Alisi kundus for you once again ó ti lé ní 2 years tí arábìnrin yẹn ti ń bú Alhaji Alisi mo rò pé arábìnrin yẹn náà wàá rò pé ẹni tí ọ̀sẹ̀ mi tí ò rò mí tí mo kàn ń bú arábìnrin yẹn wá gbéra ó wá lọ láti lọ túbá pé gbogbo tí mo bá ṣe fún yín ẹ má bínú ó dẹ̀ lọ ìjọ tí arábìnrin yẹn lọ ọkọ̀ láti ọlọ tàbí ọkọ̀ tún la ó tún bú Alhaja o ní ọkọ̀ láti ó tún lọ bá Alhaja o ó bú Alhaji Alisi o so ṣùgbọ́n ìgbà tí ó dọ́dọ̀ Alhaja ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní mẹ́sẹ̀gì Alhaja ẹ àrẹ́sì ẹ jẹ́ ilé ẹ ṣe kíní kan nígbà ọ̀yá Alhaja ò gbé kọ́ọ̀lù mọ́ aláwọn ò ní gbé kọ́ọ̀ pé torí táwọn bá gbé kọ́ọ̀ torí tí lady yẹn ṣe tí that woman ní tó ṣe ó deserve k'Alhaja wà arrest ẹ orúkọ ẹ̀gán ti wà lórí watch list àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní Faraya pé Ọlọ́run mú ó ti wá ó fẹ́ sí arẹ́rìn wá Alhaja arrest ẹni ṣùgbọ́n Alhaji Alisi kò ní bàjẹ́ fún yín láéláé